ọ̀kan gbòógì nínú àwọn olórin ẹ̀mí ní ìpínlẹ̀ Èkó tó lẹ́mìílaka torúkọ ẹ̀ tó gbalẹ̀ tó gboko ẹ̀rọ àgọ́ Adéjésù ọ̀kan nínú àwọn olórin ẹ̀mí wa tí Ọlọ́run gbà fún mi. Àwọn náà ni àrígbámú lásìkò yìí. Àjọ rìnrìn àjò báwo náà ṣe bẹ̀rẹ̀, ìbọn náà gbé sí orin dé, kí ló sún wọn dédé sí orin àtàwọn nǹkan míì nípa wọn tí wọ́n fẹ́ kí àwọn aráàlú mọ̀, pàápàá ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Adéjésù káàbà ń pẹ́ ìgbẹ́lẹ̀ à ń bá sọ̀rọ̀ ẹ bá forin wọlé. ní ilẹ̀ ẹ̀sìn mi dé Ọlọ́run ẹ ṣeun o, ní ilẹ̀ ẹ̀sìn mi dé bàbá o ẹ ṣeun o, láti bẹ̀rẹ̀ ayé mi ní ilẹ̀ ẹ̀sìn mi dé mi ò dẹni àrùká o ẹ ṣeun o, ayé mi ò bàjẹ́ ní ilẹ̀ ẹ̀sìn mi dé bàbá o ẹ ṣeun o, ìyìn ọpẹ́ kò ní tán lẹ́nu mi, ìyìn ọpẹ́ kò ní tán nílé mi, títí ayé lèmi yóò máa yìn ọ́, oore tó ṣe fún mi ó máa pọ̀, ìyìn ọpẹ́ kò ní tán lẹ́nu mi, ẹ̀yin kọ́ ìyìn ọpẹ́ kò ní tán nílé mi, ìwàláyé mi dùn ní o, ẹ̀yin ń kọ́ agbára mi kọ́, bí mo ṣe ń jẹ bí mo ṣe mu bàbá o agbára rẹ ni. Ok, ta ló mọ̀ o mo mọ̀ọ́re, ta ló mọ̀ o mo mọ̀ọ́re, oore sísùn oore jíjí oore jíjẹ oore mímu oore jíjáde láyọ̀ àtàlàáfíà bàbá o mo mọ̀ọ́re. Ok, ṣọmọre mo mọ̀ọ́re ṣọmọre ṣọmọre. ìwọ náà mọ̀ọ́re náà ti gbọ́ látẹnu. láti mọ̀ọ́re ni o, torí Ọlọ́run ṣe àánú fún wa gan, ó ràn wá lọ́wọ́ fún wa láǹfààní àti jẹ́ alààyè láì ṣe òkú. àmọ̀ọ́re iṣẹ́ orin ẹ̀mí báwo lẹ ti bẹ̀rẹ̀? Ṣé orin ẹ̀mí jẹ́ ó ti pẹ́ láti mo sọ pé láti kékeré, torí dáàdi wa àti mọ́mì wa wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní African Church. Bẹ́ẹ̀ nígbà tí ó di pé wọ́n ṣaláìsí ẹ̀gbọ́n wa kan náà tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, that's now ti di bishop nígbà yẹn, Reverend J. Akínwándé, ṣùgbọ́n a gbọ́dọ̀ wọn, so máa ń kọrin, a máa ń wọ̀ wọ́n ṣe máa ń kọrin church, wọ́n ṣe máa ń lọ sí ọ̀rọ̀ àgbà ṣòta ṣàgbà àti máa ṣe backup lẹ́yìn ìgbà yẹn dẹ̀ ni àwọn náà dẹ̀ bẹ̀rẹ̀ choir àdẹ̀bẹ̀rẹ̀ sí kọrin, ṣùgbọ́n táwọn náà dẹ̀ kú ní tó di pé wọ́n gbé wọn láti Ìbàdàn sí Ìlọrin àdẹ̀dàdúró. Àwọn òbí tó bí ìjìṣọ́ náà ni wọ́n òṣìṣẹ́ káyà sọ pé ipasẹ̀ wọn náà ni gbogbo ẹ̀ pátá ìlànà tí wọ́n fi fún wa nígbà yẹn òun là ń tẹ̀lé gbogbo ọba. ìgbà tí wọ́n papòdà báwo ló ṣe wá rọrùn fún yín? ìgbà tí wọ́n kú mo fẹ́ sọ pé mi ní last born, mo wà ní kékeré, mọ́mì kú ní 1993, dáàdì kú ní 1996, ọdún mẹ́ta síra wọn. ọdún mẹ́ta péré síra wọn ni. ṣùgbọ́n tó kú àti rò pé kò sí nǹkan kan mọ́, ṣùgbọ́n máa ń sọ fún wa gbà yẹn pé kó tó kú tí mo máa ń gbọ́ dáadáa tí mo mọ̀ dáadáa gbà yẹn ni pé tó bá lè gbé orúkọ mi ga fi orúkọ mi sílẹ̀, tó bá lè gbé orúkọ mi ga o èmi Akíntúndé Akínwándé Òòjọ́ ibi tí mo gbé dé yìí bá mi fi nǹkan mi sílẹ̀. So ìgbà tí wọ́n kú ó wà ní ọkàn wa pé bàbá yìí ní ká má bo orúkọ òun jẹ́ o, so no matter nǹkan tó kù wọn tó lè ṣẹlẹ̀ a mọ̀ wípé ẹni tọ́lọ́run bá fún náà ló ń gbà, so àti gbà ká mi pé Ọlọ́run ṣe nìyẹn. So ìlàkọjá pọ̀ lóríṣiríṣi ọ̀nà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run fún wa láǹfààní àti jẹ́ ká dúró láì yọ ọmọkọ́mọ. pẹ̀lú fọlọ́run. ìgbà tí ẹ wá múrin àjò orin ẹ̀mí ọ̀nà wo lẹ gbà, ibo lẹ tọ̀, báwo lẹ ṣe, kí ni nǹkan tójú rí? Àjò orin ẹ̀mí ó jẹ́ nǹkan tó yẹ pé ẹni tí Ọlọ́run bá fún láǹfààní àti máa ṣe ni. Ìgbà tá a kọ́ máa bẹ̀rẹ̀ à ń jẹ́ orí ọ̀fẹ́ ńgbà yẹn, so orí ọ̀fẹ́ lórúkọ tẹ́kọ̀ ń jẹ́? àkọ́kọ́ ń jẹ́ àkànjẹ́ orí ọ̀fẹ́ band, so later a ṣàbẹ̀rẹ̀ sí lọ aláwọn boys a máa kóra wa lọ gbà yẹn, kò tiẹ̀ sí nǹkan kan àkóra wa lọ láti gbà yẹn, a máa wọ́ kiri lóru ńgbà yẹn pé àyè ṣètàǹgbà máa wọ́ kiri lóru oríṣiríṣi band a máa tẹ̀lé ra bá ṣe ń kó ní church kan là ń lọ church kejì láì sówó ẹsẹ̀ láfi mú, so òkúta ìdí ikú ọba yẹn dọ̀pẹ̀mú yẹn àwọn ibi tó ṣá pé a lè ṣáà lọ láì sẹ́ni tí ń ṣá, ṣùgbọ́n nǹkan tí mo rọ̀ rí bẹ́ẹ̀ ni pé ńgbà tó wá tó time kan mo wá sùn, mo wá dàpọ̀ wá gbé mi sókè lójú aláì mo wá ń gbọ́ Adé Jésù Adé Jésù lójú orin yẹn mo rò Adé Jésù Adé Jésù, àti mo ṣáàjì ṣá mo dẹ̀ ní ẹ̀kọ́ tẹ́ pé àwọn náà ti di bí prophet nsìn, mo wá lọ bá wọn pé dáàdì Ọlọ́run lò wọ́n dáadáa because ó jẹ́ ń jẹ́ pé kò ń ṣe nǹkan tí ó bad tí mo mọ̀ dáadáa, torí lára àwọn ọmọọṣẹ́ tí bọ̀dá mi train nínú iṣẹ́ pastor ni, so náà àwọn ọmọọṣẹ́ wọn mo mọ àwọn tí
wọ́n jẹ́ pé yes ẹni yìí Ọlọ́run lò mọ́ lọ bá wọn pé dáàdi bàbá ni mo rí o ló wá ní Adé Jésù yẹn ni kó máa jẹ́ o pé Ọlọ́run ṣe bóun sọ láti ìjẹta tí mo sọ fóun kóun kọ́ òun gbàdúrà sí Ọlọ́run sọ pé kí n lọ change orúkọ yẹn sí Adé Jésù nígbà mo dẹ̀bẹ̀ sí jáde Jésù àdẹ̀bẹ̀ sí bẹ̀rẹ̀ méjì mẹ́ta méjì mẹ́ta méjì mẹ́ta tọ́lọ́ dẹ̀ fi gbé wa débi tí a wà lákòókò yẹn. Adé Jésù àtìgbà yẹn náà ti ń jẹ́ orúkọ yẹn á jẹ́ pé orúkọ ìmísí orúkọ látòkè ni kò ní pé bí àìkàn wò ó sùn yẹn pé orúkọ tó wù mí ní orí ọ̀fẹ́ ló wù ẹ̀yin. Orí ọ̀fẹ́ ló wù èmi ṣùgbọ́n gbà tó yá sí Adé Jésù láti ojú gbé wá wáyé tó bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù mi lè ṣe. Mo lè sọ pé 4 ṣùgbọ́n láti gbà yẹn a tún wá ń ṣe àwọn single kọ̀ọ̀kan. ẹ dárúkọ rẹ́kọ̀dù 4. Àgbàlá kọ́ bẹ̀rẹ̀ a ṣe mo sùn mo jí gba yẹn ni a kò fi pé a bá sùn téèyàn bá jí orí ọ̀fẹ́ ní ohun kéèyàn kọ́. ẹ̀kọrin tó wà nù ẹ̀. Mo sùn mo jí mi ò mẹ́ni tó jí mi mo sùn mo jí o kábíyọ̀sí mo sùn mo jí mi ò mẹ́ni tó jí mi Ọlọ́run ló jí mi o mo sùn mo jí o kábíyọ̀sí mo sùn lálẹ́ àná mo tún jí lówùúrọ̀ yìí bàbá wọ́n gbé mi sin ògo ni forúkọ rẹ ọ̀pọ̀ lájọ sùn lálẹ́ àná tí wọ́n ti dẹ ní àrùkà bàbá mo sùn mo jí o kábíyọ̀sí. Nínú àwọn olórin ẹ̀mí fẹ́ ẹ̀pẹ̀ sọ ọkùnrin ó dà pé Dáre Melody style Dáre Melody ni. Orin yẹn jọ nígbà yẹn Dáre Melody ló ṣe àwọn orin kan bí àwọn orin mo sùn mo jí àti àwọn atúnṣe ńgbà yẹn so ìlànà yẹn la fi mú ńgbà yẹn la fi wò pé orin ìdájí táwọn èèyàn ń ṣe yóò dà pé òun ló ń rìn because tó bá kọ́ jí àwọn rédíò àpilẹ̀ orin ìdájí kéèyàn sùn kí nìkan ṣùgbọ́n tó fà dáhùn ọ̀bì ṣe ń gbà. Táwa ni mẹ́tọ̀ nù. Èrò pọ̀ ṣùgbọ́n láàárín àwọn èèyàn tó pọ̀ mo kàn láìkì èèyàn kan tó yẹ pé ó ṣe mí lóore tí mi lè gbàgbé òun ni Mega 99 àti Rẹ̀mílẹ́kún Amos. Ó jẹ́ ẹni tí ẹ pé àwọn yẹn ti lápá nù ayé. Ó jẹ́ ẹni tí ẹ pé nígbà tí mo fẹ́ ṣe launching mo pe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọ̀gá wa wọn ní òun dà òdà rò pé lábẹ́ àtàṣe ń bọ̀ tá a ṣe rò pé kákan tiẹ̀ launching yẹn torí àwọn Ambrose bàbá gbọ́n àwọn àti Yẹmí Àjídé ló pọ̀ gan tó jẹ́ presenter pọ̀ gan so gbogbo ṣáà ń complain pé òun dà pẹ́ bàtà dẹ̀ bá àwọn ọ̀gá wa sọ̀rọ̀ Mega àti Rẹ̀mílẹ́kún àwọn ẹni Adé Jésù àwọn máa wà so Mega travel out ó ní láti dé àwọn bá ń pè mí lọ́wọ́ àjọ máa sọ̀rọ̀ ṣẹ́bi tí bàtà dé àwọn ti dé sí Nàìjíríà òkìní kan torí ẹ̀ làwọn ṣe dé òkìní kan wọ́n dẹ̀ wà ń jọ yẹn so inú mi dùn wọ́n tún wá pẹ́ gan wọ́n pẹ́ program yẹn gan Rẹ̀mílẹ́kún Amos náà pẹ́ láti ibi tó ti wá àwọn náà pẹ́ gan so mo kò wá rí ní ìrí pé àwọn eléyìí fẹ́ àánú kọ́lọ́run gbèyàn ga kò ń ṣe gbogbo àwọn olólùfẹ́ kọ́lọ́run gbèyàn ga àwọn kan sọ fẹ́ pé fún mi ní nǹkan bá mọ̀ pé nǹkan wọ́n ná a mọ̀ pé owó epo owó kíní kan bẹ́ẹ̀ tí bíbí sọ pé mi ò ṣàánú fáwọn tẹ́mi ò ṣàánú fún Ọlọ́run ti ṣàánú fáwọn kan so ẹni tó náà bá yẹ ti ṣàánú fún ìwọ̀nba nǹkan tó bá lè ṣe ìyẹn kan máa ṣe fáwọn tó ṣe ń bọ̀ nǹkan tẹ́mi kan rè bẹ́ẹ̀ ni so. Àwọn rẹ́kọ̀dù tó wá sí ẹ ti ṣe 4 bẹ́ẹ̀ ni sá. èwo ló tàjú mẹ́. ìyẹn ọpẹ́ mo lè sọ pé ló jáde tí a gbé fún ọ̀rọ̀ pọ̀ ń gbà yẹn bẹ́ẹ̀ kò tún wá kò débi tí ẹ kó dé ṣá ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kò ń ṣe sìn kò débi tí ẹ kó dé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ orin ó jẹ́ sẹ́sẹ́ pé èèyàn gbọ́dọ̀ ní ìfọkànjì ìfarajìn ìmísí ìbọn máa ti ń wá. àtọ̀dọ̀ Ọlọ́run ti ń wá o torí in fact tí wọ́n bá fi dídà mí kò mí kí n máa kọrin olórin because mi ì lè sọ iye orin tí mo máa ń rí ní everyday bẹ́ẹ̀ mo pẹ́ láìpẹ́ láì jìnnà àwọn èèyàn máa mọ̀ ṣá because mo kàn máa sùn ó lè látọjú oorun mo ti máa kọrin wá sáyé ìgbà míì mo kàn máa jókòó á ní sọ lórí nǹkan báyìí sọ̀rọ̀ lórí nǹkan báyìí sọ̀rọ̀ lórí nǹkan báyìí tí má dàbí ṣe láàrin 30 minutes àwọn tàjọ ìṣẹ́ náà àwọn boys mi náà mọ̀ kó làgọ́ mo tún máa ń ṣèlú fún wọn gbà mí àìmọye ìlú tẹ́ pé tí bá ṣe tán àwọn kò fi kan kún kan wọ́n á fi kan kún kan wọ́n á dẹ̀ gba papọ̀ so Ọlọ́run dídì fún mi ní àǹfààní àti orí ọ̀fẹ́ àti ẹ̀bùn láti mọ díẹ̀ nínú iṣẹ́ orin because mi sọ pé mo ń pọ̀ because aláwọn ọ̀gá wájú ṣùgbọ́n díẹ̀ tọ́lọ́run fún mi mo really appreciate it because. ilé ìwé wo lẹ lọ. nígbà tí dáàdi wa tó kú gbà yẹn a wà ní Abẹ́òkúta Ebenezer African Church ló ní church yẹn bẹ́ẹ̀ school ẹ̀ là ń lọ Ebenezer school ìjọba tó ń kú so aláti padà sí Èkó tó dẹ̀ gbọ́n mi tó mo sọ pé ó jẹ́ pastor yẹn that was Bishop Akinwande now so àwọn wà ní side Oko Baso alẹ́ community high school alẹ́ jáde akọ àwọn kan pẹ́ẹ́pẹ́ kan
láti fi dìgbà táwa yìí. ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ Ọlọ́run ṣeun. tó lọ náà níyàwó yín Ìyàwó mi náà ń kọrin o. wàhálà yẹn máa ń nìyẹn ìyàwó ń kọrin ọkọ ń kọrin. Àjọ máa ń ṣe wà pọ̀ ni ìjọba gbọ́ orin pátá láti bẹ̀rẹ̀ tẹ bá ti gbẹ́ni tó ń tẹ̀lé mi tó yẹ pé lájọ́ ń lọ lálálá ni mo tẹ̀tẹ̀ fáwọn gan láyè tó máa ń ṣàwọn iṣẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀ tẹ mọ̀ pé yes ó wà ń bẹ̀ so èèyàn tó yẹ kó mọ̀ pé àwọn náà Ọlọ́run fún wọn lẹ́bùn. kò rẹ̀ ń dílé lọ́wọ́ ẹ̀mí èjì lọ́dọ̀ orin ẹ bá jọ níṣó nǹkan tẹ́yìn. Táwọn bá ní show ìgbà pípa tó máa ní show tèmi náà máa ní show wọ́n ní boys wọn èmi náà ní boys tèmi náà so sometimes wà lẹ́ pé tó bá dẹ̀ di pé show yẹn bí ó pa wá pọ̀ bí aṣọ kan la ní tí ò pé méjì so àjọ máa lọ papọ̀ náà ni bẹ́ẹ̀ tó bá pé méjì ó ń dákú máa lọ́lọ́tọ̀ ẹ̀ ní kò lè. bọ̀dẹ́ bá tí tó yẹ bá pé méjì ẹ lè bá kọ̀ lẹ́yìn wọn láwọn máa lead. èmi náà máa wà lẹ́gbẹ̀ẹ́ torí àwọn boys wọn ti pé so èmi kàn máa wà lẹ́gbẹ̀ẹ́ pé ọkọ Adéjésù wà lẹ́gbẹ̀ẹ́ òkìní kan bí ọkọ ìwà tó time kan a fẹ́ need support pé something like that sọ pé a máa ń fọwọ́ wé ọwọ́ ni so. òde wo lẹ ti pàdé. mo fẹ́ lè sọ pé àpàdé àmàjọ máa ń ṣe goma meeting ní Àrígì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní orílẹ̀ Agége bẹ̀tà kí n ta síra wa àwágọ̀dẹ̀ goma Adéjésù so later mo wà ní church so àǹtí kan wà ní church àǹtí yẹn sọ pé Adéjésù ẹ̀ẹ́dẹ̀ ìjọba lẹ́ẹ̀kí gan mi fẹ́ kẹ́mi àtàbúrò yín àbúrò mi fẹ́ kẹ́yìn àti ẹ̀kẹ́jọ́ máa sọ̀rọ̀ òun náà ń kọrin gan kíníkan tá làbúrò yín anointed yín mọ́ àwọn ní àwọn náà later okay a ní program yẹn lágbára sọ̀rọ̀ wà ní kò master gba yẹn wọn ní kò ìjẹ́ kó wá church kí n tiẹ̀ mọ́ so ṣùgbọ́n wá church ṣọ́ra wọn ni máa mi ní Olúwa ẹ̀yin ni àwọn ní àwọn ọmọ wọn náà ẹ̀mí náà ní mò ń mọ wọn ṣáàjọ kíra wa ṣá so àdìgbà yẹn ṣá. wọ́n lè bá kọlu fẹ́ sí wọn àbáwọn ẹgbẹ́ tuntun wọn. ṣe ẹni òfin kò lè àdíṣe ẹ̀wọ̀n pété èèyàn bá ti rí ẹni tí ó láì tó tàn pé eléyìí náà ẹ̀bùn wà lára ẹ̀ àti tẹ̀léra wọn ò pẹ́ because bó ṣe rí mí jọ ẹ̀dá ti jẹ́ orí àtúgbé torí normally ní meeting àkíńtà síra wa lẹ́yìn ká kọ̀ ṣe meeting dáa ẹ fi ṣe o kíní kan fi ṣe olúwa kó máa lọ́ndọ̀ because mo believe pé kò ń ṣe gbogbo èèyàn lèèyàn lè máa tẹ̀lé pé ẹ̀yà bí ọ̀tún tó bá pè mí sáwọ́ ti máa lọ but kò mí fi bẹ́ẹ̀ ní àgbàjá pé kíní kan àkóbìnrin so a kò máa ń kíra wa báyìí ṣe tán mò ń lọlé so later àgbà tó gbà ṣáàdì pé à ń sọ̀rọ̀ gbà yẹn so mo wá béèrè àwọn kan méjì mẹ́ta lọ́wọ́ wọn wá pass yẹn wọn á sọ fún ẹ pọ́kì nífẹ̀ẹ́ yẹn kí làwọn náà wá sọ. ẹni tó bí tó bá ti láìkì ẹ̀ tẹ́lẹ̀ kò ní choice. àwọn ti láìkì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gàdúrà pé láìkì tẹ́lẹ̀. tó bí tó bá ti láìkì yẹn kò ní choice òun náà ti rí kéyẹn ni yìí ó láìkì tó bá láìkì á ti máa ṣe sí ẹ pé ta ni wọ láti wọ síbò ìgbà tí mo ti rí pé yes tí mo dẹ̀ ń béèrè àwọn question tí mo rí pé àwọn question tí mo béèrè lọ́wọ́ ó sì bá nǹkan tó jẹ́ ìlànà ọmọ àdúgbò ni. Abẹ́òkúta ni sà. gbà àdúgbò lẹ́gbà. ọmọ ake ó yẹ kíra ìrìnàjò méjì ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í ṣènìyàn ẹ mọ jù bẹ́ẹ̀ lọ ẹ lọ bá wọn yàrá yìí wọn kọ yín dáadáa wọn kọ àfojúsùn yín fún iṣẹ́ orin. àfojúsùn mi ni pé mo fẹ́ kí Ọlọ́run ṣàánú mi gan nínú iṣẹ́ orin Ọlọ́run bá ṣàánú mi mo ní àwọn kankan tí mo rí pé ó yẹ kí àtúnṣe kó wà nínú iṣẹ́ orin tá à ń ṣe àfojúsùn mi ni pé àti pé àwọn kan ń bọ̀ tó yẹ pé wọ́n ní ẹ̀bùn gan wọ́n ní ìmọ̀ gan ṣùgbọ́n wọn ní agbára wọn ní ipá capacity láti dìde. owó gbogbo ẹ̀ èèyàn kò sí. so mo ṣe orin kan mo ní kówó má dá mi dúró káìsàn má dá mi dúró mo lógo láti lò nílé ayé ikú o má dá mi dúró kówó má dá mi dúró káìsàn má dá mi dúró mo lógo láti lò nílé ayé ikú o má dá mi dúró ẹni tí ikú bá dá dúró ṣóhun láráyé ń bo mọ́lẹ̀ o ẹni táìsàn bá dá dúró ṣóhun láráyé rù káàkiri ẹni tówó bá dá dúró ṣóhun ló ń tọrọ jẹ láyé o ẹlẹ́dàá mi ṣàánú mi owó má dá mi dúró kówó má fìyà jẹ mí kówó má fìyà jẹ mí láti gòkè kówó má fìyà jẹ mí àtẹ̀yìn náà o kówó má fìyà jẹ mí o láti gòkè so àfojúsùn mi ni pé kọ́lọ́mbà bless mi mo ní àwọn kankan tó wà lọ́kàn mi personally tí mo fẹ́ kó ṣẹlẹ̀. ọmọ àjẹkùn rí bẹ́ẹ̀ láìpẹ́ ni ọ̀kan nínú olórin ẹ̀mí bíi ti Àbíkẹ́ Gold tó jíjọ́ náà ní pé ìpín ẹ káwọn èèyàn lára ó wà yàn lára ó jẹ́ nǹkan táwọn èèyàn lérò rárá kó lè ṣẹlẹ̀ sí irú obìnrin bẹ́ẹ̀ irú ojú lẹ́yìn fi wò ìyàwó ni ìjẹ́jẹ́ láǹfààní láti ìyànṣẹ́ pẹ̀lú Àdùkẹ́ gẹ́gẹ́ bí olórin tí wọ́n sọ nípa ògo tó wọ́ mi. ṣe rí ijọ́ tí
mo fẹ́ lè sọ pé ìránṣẹ́ Ọlọ́run alààyè ni màá máa ń pè wọ́n, màámi máa ń pè wọ́n màámi nínú Olúwa, because máa rí èèyàn tí ó bá ní ẹ̀bùn tọ́lọ́run bá gbéga máa ń pè ní màámi nínú Olúwa, pápá ọkùnrin náà máa ní bàbá mi nínú Olúwa, so màámi nínú Olúwa máa ń pè wọ́n, a máa ń sọ̀rọ̀. Ìgbà míì wà tẹ́ pé tí n bá níṣẹ́ gan tí pásítọ̀ mi bá sọ pé àwọn dẹ̀ láìka Àdùkẹ́, àwọn fẹ́ pàdùkẹ́ o, tí n bá pè wọ́n ìbáyìí ni màá gbá, ìbáyìí ni màá gbà, ẹjọ́ sọ̀rọ̀ tó bá work. Ìgbà míì wà tó máa work, ìgbà míì wà tó kì í work, because wọ́n ti rí àwọn èèyàn like ẹni tó bá jẹ́ pé ó ti wà lókè, tó jẹ́ pé tó bá lò fún program àṣìkè ní àkọ́bá ìlànà àmọ́ nǹkan tí mo fi try láti sọ fún wọn nípa nǹkan tó ṣẹlẹ̀ nípa ikú wọn ni pé ó jẹ́ nǹkan tó dùn mí gan-an, because ẹni tó Ọlọ́run lò ní, ẹni tó Ọlọ́run fún ní ipá àti agbára ní láti máa kọrin láìsí ìnira. Ẹlòmíì kọrin pẹ̀lú ìnira ni, láìsí ìnira rárá. Ó bá dórí stage ó máa create, tó bá jẹ́ ní òun fi bẹ́ẹ̀ kọrin olórin rẹpẹtẹ, ẹ̀ mọ̀ pé yes Ọlọ́run fún eléyìí ní ẹ̀bùn ni. So ìjọ́ tí mo dẹ̀ jí lóru, ìjọ́ tó ń kọ́ kú yẹn tí mo jí lóru, tí mo kọ́ bí torí máa ń ṣe prayer lóru, tí mo jí kọ́ bí 2:30 tí mo ṣe prayer tán, tí mo máa wo Facebook, máa ń try àti wo online lóru díẹ̀, tí mo ṣe máa wo dem kọrin ní àtẹ́sàn kọ́ post ẹ̀, mo dẹ̀ jí yàwó mi, màámi nínú Olúwa, mo máa rí ilé àmà ní rí ọ̀nà àìkórí bẹ́ẹ̀ o, mo wá tún wà rò pé ṣó possible can't just start post ẹni, because mo rí pé ẹni kéde sàn just start kò possible láéláé. Mo wá farabalẹ̀, mo wá pe onílù wọn, ìyẹn ò gbé kọ́, n bá pe onílù mi lórí yẹn náà ni, ìyẹn bá gbé kọ́ yẹn ní Adéjésù kò lè possible kí n máa sọ níbi náà sọ ká ṣe máa wò ṣá. Gbàgbé mi wá tó bí abí 4 mo ti dé èrò ti pọ̀ lọ́nà mi ni ó lágbára. So ó jẹ́ nítorí pé ó dùn everybody gan. Mi ì lérò tó máa ń sọ̀rọ̀ 30 years 40 years 50 years nísìn, mi ì tiẹ̀ lérò ẹ̀ pé ó lè kàn, because ẹni tó Ọlọ́run ń lò ní, ṣùgbọ́n ó yé Ọlọ́run, ó ní gbogbo tóun dá dáradára ni. So ó yé Ọlọ́run, mo gbàdúrà pé Ọlọ́run á tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. Tí mo tẹ́ pápá ìlà outing, fọ́tò wọn dájà àti òtí ẹ̀ ní kò lóǹkà tó wà lórí fóònù. Nọ́mbà wọn gan wọ́n dà pé àná àbí jẹta mo ṣe delete ẹ̀, because ó lọ́ mi lára àti delete ẹ̀ Ọlọ́run, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ó yé Ọlọ́run. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run á bá wa lo ẹbí wọn àti fámìlì wọn àtàwọn àbúrò àti ẹ̀gbọ́n, Ọlọ́run á bá wọn rọ̀ wọ́n lọ́kàn, á múnú wọn dùn, á dẹ̀ fi ẹlòmíì rọ́pò fún wọn. Àmín. Ẹgbẹ́ gómà ń tẹ wà gbàmọ́lẹ́ ti darapọ̀ mọ́ wọn. Ká má pàrọ̀, mo wà ń gómà láti ó ti pẹ́ o ló kọba, ṣùgbọ́n nígbà tó tó time kan mo fi meeting yẹn lẹ̀ fún gbàgbé. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ rẹpẹtẹ níbẹ̀ náà di pé ṣe wọn pé tó bá ní meeting wà ẹ̀wẹ̀ àpọ̀ tá máa ń ṣe meeting ní ọ̀dọ̀ wa ní Ayége ńgbà yẹn, àkọ́wé pé meeting ẹ̀ wá rí pé ẹ̀ríyàn kan ẹ̀ríyàn méjì, ìgbà míì àtún wá, ìgbà míì àtún táwọn èèyàn bá wá láti state àbí láti zone, kí ló ń ṣe ń tẹ̀sí báyìí ló kọ́ bá, kí ló ń ṣe báyìí tẹ̀sí báyìí ló kọ́ bá, mo wá ṣàrí pé kò balance. So mo wá rò pé tó bá yá Ọlọ́run á ṣe tó dájú. Ọlọ́run á ṣe tó dáa. Fún àwọn olólùfẹ́ yín, iṣẹ́ wo lẹ ń pòpọ̀ lọ́wọ́ ẹ̀fẹ́ káwọn èèyàn mọ̀ ń pa? Iṣẹ́ tí mo ń pòpọ̀ lọ́wọ́ ó lágbára o, mo dẹ̀ mọ̀ pé àjọ máa fojú rí ni, torí time tá a wà yìí ẹni tó lọ́n bá ṣàánú fún mi nínú ìrìn àjò tá a wà yìí sìn. So mo ń ṣe àwọn iṣẹ́ méjì mẹ́ta kan lọ́wọ́ tí mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà àwa síta. Àwọn bá fẹ́ pè yín, ṣé ẹ máa ń ṣe eré ìta wedding? A máa ń ṣe wedding, a máa ń ṣe birthday shout out, gbogbo ẹ̀ pátá lọ́dọ̀ birthday surprise, gbogbo ẹ̀ lọ́dọ̀ fún aláǹfààní. Àwọn bọ́ọ̀sì pé ẹ pè fún nọ́mbà yín. WhatsApp number 080 60 54 64 24. Ẹ pè lẹ́ẹ̀kan sí. 080 60 54 64 24. Àwọn èèyàn wá fẹ́ kàn sí yín lórí social media yín kọ́? Akínwùmí Akínwándé lórí Facebook, then lórí Instagram Akínwùmí Akínwándé Akínwùmí, then lórí TikTok bá ti search Akínwùmí Adéjésù Agbowasi. Àdúgbò fún Ọlọ́run. Ẹ jẹ́ ká orin lábí bẹ̀rẹ̀ yà forin parí. Ọlọ́run ìwọ ló fún mi lókun o, ìwọ ló fún mi lágbára o, ìwọ ló fún mi nímọ̀ o, mo mọ̀ pé wá. Ọlọ́run ìwọ ló fún mi lókun, ìwọ ló fún mi nímọ̀ o, ìwọ ló fún mi lóye o, mo mọ̀ pé wá. Níyìn lẹ́ẹ̀sìn mi dé Ọlọ́run o, ẹ ṣeun o, níyìn lẹ́ẹ̀sìn mi dé bàbá o, ẹ ṣeun o, ó ṣe mí lóore, ó ṣe mí lóore, ó ṣe mí lóore o,
n kò jẹ́ gbàgbé oore. Sèmi náà lè nílò gbàgbé orin náà lè gbọ́ láti ẹnu Adé Jésù. Ẹ pè wọ́n sí àwọn orí fóònù nọ́mbà wọn yẹn. Ẹ fẹ́ sílé, ẹ fẹ́ sìnkú àgbà, ẹ fẹ́ kó wọn jáde, ẹ fẹ́ ṣe wedding, ẹ fẹ́ ṣe birthday, wọ́n ṣe birthday shout out, wọ́n ṣe surprise birthday fún àwọn èèyàn. Ẹ fẹ́ kí Adé Jésù kó bá yín forí kí ẹni yẹn. Ìgbẹ́ pátá náà ni wọ́n ń ṣe. Ẹ ṣé. God bless you, sir. Dáàbò.